tí ìpalẹ̀mọ́ ó wá ní ìpalẹ̀mọ́ ọ̀dà o àìnà dárú kàfùlà ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ ilé rẹ̀ yìí òun da wàìnà kọ̀rí bùkà ẹni ó súnmọ́ yìí tẹ́ onímọ̀ọ́ta gbogbo wọn ti kú tó oníṣẹ́yìn wọn wá tó kọ́ fi palẹ̀mọ́ àṣẹ́sí ò tó fàwa náà tá aráàlájì yìí sátàrí mọ́ pé káwa náà palẹ̀mọ́. ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي. ọkà wọn mọ́ ni yìí káwọn èèyàn náà mọ́ ni ǹjẹ́ ọkà nábì Musa mọ́ ọ̀tọ̀ ni tó wí ǹjẹ́ ọkà nábì Ibrahim mọ́ òun náà wí kò sí bí kú ọba dé kọ́ máa bọ̀ nísìnyí kí gbogbo àwọn tí ẹ̀ parẹ́ kọ́ máa rí nǹkan jẹ́ nípa. ارجعي إلى ربك راضية مرضية. ẹ dákun ọ̀rọ̀ ń kèé sẹ́ni ọdẹ sànàbí Ibrahim alayhi salam lamatadọ́ra Ibrahim alayhi salam tí kú dé báyìí ó wá rí Azarailu ọya náà nù ó ní bo ni wọ́n ti gbọ́ ainara etal khalilan yàtọ̀bọ́dù rú àlìlì níbo ni wọ́n ti gbọ́ pé ààyò kan ọ̀rẹ́ kan yóò wá gbà ẹ̀mí ọ̀rẹ́ rẹ̀ ọkùnrin kan náà hàn ní bọ́sẹ̀gbẹ́ kan fáwọn hálọ́ọ̀wì ilé yìí ọlọ́run wa ránṣẹ́ sáà náà Ibrahim mọ̀ pé àìnàrà ẹ̀yìtà khalilan ìyàtìrọ́wù lè kọ́ àhàlìlì níbo ni wọ́n náà ti rí tí ọ̀rẹ́ kan máa kọ àti lọ́ọ́ rí ọ̀rẹ́. ìyá àyẹ̀tò an-nafsul mutma'inna sẹ́gbọ́n tí òun wí fún Azarailu ánàrà ẹ̀ta khalilan ìyàtìbọ́dù rú àhàlìlì níbo ni wọ́n ti gbọ́tọ̀ rẹ̀ kàn máa wá ọ̀rẹ́ kan ṣe gbé ọ̀bẹ lé ọ̀rẹ́ rẹ̀ lọ́rùn só ti wí bẹ́ẹ̀ náà Azarailu sì dùn òun ń wo àsìkò tẹ́lẹ̀. فأوحى الله إليه فأوحى الله إليه ọlọ́run wá ránṣẹ́ sóhun náà pé Ibrahim so àìnàrà ẹ̀ta khalilan yakirahu lika khalili bó ni wọn náà ti rí tọ́rẹ̀ kan ràn sísọ̀rẹ̀ rẹ̀ tí ó wà lóhun ọ̀wá ó ní fọ́kìbìdìrú ìsà nísìnyí náà ni ó gbà. ìyá أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية. Àmín. Àwọn bàbá wa àgbà ní Màlẹ́. Adamallahu hayatahu. Wọ́n ní ká papọ̀ pé a'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Alhamdulillahi rabbil alamin. Ar-rahmanir rahim. مالك يوم الدين. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. اللهم صل على سيدنا محمد وعلى آله وصحابه وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم. آمين. آمين. kí àwọn bàbá ẹ kú ìtẹ̀lé àjọṣe àtàjọsọ bàbá Isanu Abbas wà lábẹ́ yín ní Kwara State Muslim Pilgrims Board láwọn ìgbà tó pẹ́ ẹ̀yin náà wà ní ẹni tá kì í pé ẹkú ìyá bá ní Gàmbàrí bá rábànà gbogbo ẹ̀yìn àfáà wa ọlọ́run bá kí Àmín. Bá alájẹ́ àgbà wà ń jòkólẹ̀, bá Mufassir. Àfihàn kí gbogbo tí ń jẹ́ kọmitì alálà Al-Qur'an. Bá oníwàásí àgbáyé ẹ̀pẹ̀lẹ́. Adamallahu hayatahu. Ẹ̀yin lẹ kọ́ àfáàwà sí Isanu Abbas náà sí fi bò. Alhamdulillah. Kùṣẹ́ náà wa bá Dr. Akíbàbá wa imam
báwa dúà gbà. أدام الله حياته. Sadallahu baka. آمين يا رب. Gbẹ̀yìn àfáwa ẹ dákun ẹ bá mi gbà bẹ́ẹ̀. Gbẹ̀yìn bọ̀ kìíní tẹ wà ń jòkó lọ́sọ̀ àmánà ẹ̀pẹ̀lẹ́ o àwọn anú lẹ́nu. Allahu akbar. Láàjì wa Tajuddin Ajíbọ́lá Ibrahim Eleku a fi jòkó àwọn àgbàlagbà kí Aláàjì wa Tajuddin Ajíbọ́lá Eleku dókítọ̀ tó bọ̀ wá náà dókítọ̀ gbogbo ẹ̀yin elders ilé bàbá Sàràkí ẹnìkan ò lè dé Pilgrims Board àti kó lọ́wọ́ yín nú walikulli darin dawlatun wa rijal. Hayyakumullahu al-karim. Ìyàwó alájà ìkẹsàká ẹ̀pẹ̀lẹ̀ kóyà gbogbo àwọn ọ̀rẹ́ yín tán wà ń bẹ̀ láti gbọ́ wọn gbogbo aṣojú bàbá ọba Ìlọrin gbogbo àwa tá a jọ máa kéwú. Akramakumullahu al-karim. Ẹ jòkólẹ̀ sàlátù fún sí Ọlọ́run. Sallallahu alayhi wa sallam. Mo wá darí ẹ̀ sórí pòfẹ́sọ̀ wa fi ṣe wà lè mọ́ Faith-Based University tálùbáríkà náà lọ wájú sí Alhaji Abdullateef ìdápẹ́ má bínú pé mo lọ Alhaji Professor Abdullateef kéwù wà àgbà ní kúnyà gbogbo ẹ̀yìn àfà àwọn ẹ̀dàpọ̀ ẹ̀bà ń gbà bẹ́ẹ̀. Dr. Alikali ti dáṣẹ̀ kan sí mi lọ́rùn kí n kọjá ń bẹ̀. Dr. Alikali gbogbo ń tẹ́rí tí wọ́n ń wí wọn ọ̀rẹ́ ehoro ní gbé ehoro níyì ni o. Ehoro wọn ń sáré bọ̀ wọ́n ní káì ẹlẹ́fúndé káàtó ní sáré o. Ọba tó ṣe yín fàárí àwọn àgbàlagbà. Abẹ́ Ọlọ́run kó dákun kó ṣe sùúrù kó pẹ́ kó pọ̀ kó dùn kó pẹ́ kó pọ̀ lọ́nba ṣe fún dọ́kítọ́rù Eléhoro kó dúpẹ́ dọ́kítọ́rù Alikali dọ́kítọ̀ wa nu ẹ ṣé o ẹ̀rí mi ò ní wáàsí wo tẹ̀ ní ṣe ń bí. wali mautu la manja minal mauti walladhi uhadiru ba'da al-mauti adha wa aqta'u. Alhaji wa Isanu Abbas ọmọ kéwú oníkọ̀ọ̀kẹ́ ni wọ́n bí wa radiyallahu anhu. tí bàbá tó bí wọ́n dẹ̀ràn kan kéwú wọ́n á jù wọ́n sí ọ̀dọ̀ bàbá oníwàásí àgbáyé wọ́n mú sùlùwà ìzì wọ́n á jọ máa lọ lé kéwùgbà kan náà pẹ̀lú àfa Sheikh Buhari Sheikh Buhari òkò nílé wọn àwọn wà á síbí wọ́n jọ wá tẹ̀léra wọn lọ sílé kéwù. Isanu Abbas wa parí wọ́n wá lọ Cairo pẹ̀lú èrò mo fẹ́ kó kéwù wọ́n lọ ṣe handasa wálé engineering bàbá wa ní ta ló ń bì ọ́ nìyí bàbá tó kú. Ta ń bì ọ́ ní ìhùn tún padà lọ. Wọ́n fi ọ́ lọ ṣe degree ní Islamic Studies. Allahu Akbar. Ẹlòmíì wá di páálí lọ́wọ́ tí ò lè dìfẹ́ǹdì ẹ̀. Àmọ́ tó bá ṣe wàhálà púpọ̀ fáàfáà wọ́n máa pé bárakallahu fi bárakallah láti máa sọ fún gbogbo àwọn ọmọ kéwú tá ń gba báraka ká múra sí i torí jọ́tà àlùbáríkà ó pè mọ́ lẹ́jọ́. Àlùbáríkà máa pè mọ́ lẹ́jọ́ fa. Nígbà míì yóò pè mọ́ lẹ́jọ́. Àlùbáríkà bíbí àlùbáríkà kídímọ̀ wọ́n wàá gbé síbi tágbára rẹ̀ ọ̀ká. Gbogbo nǹkan ló wá ṣe déédéé lára. Allahu Akbar. Wal-mautu
لا منجا من الموت والذي نحاذر بعد الموت أضحى وأقطع. ń gbọ́ òun rẹ̀ ní ìmọ̀bí tó wà. أكرمكم الله الكريم. Bálájì Yúsánù Àbáàsì bá gbaṣẹ́ yọ́gbà pé gbogbo ohun tí a bá níṣẹ́ lọ́dọ̀ àfa òdí dọ́dọ̀ Pòfẹ́sọ̀ Amánà mọ́gọ̀ọ̀bá ni wọ́n ràn pé a sì nǹkan báyìí nígbà báyìí. Aláàjì Yúsánù Àbáàsì tó wá pè ní wọ́n máa wá tẹ̀lé pé ṣe ìgbàgbé kíní ṣe ìgbàgbé. Wọ́n pèrègèdè níbi alálùkùránù ọ̀sẹ̀ ń tọ́jà pé o. Wọ́n ní board wọ́n ṣe dáadáa púpọ̀. Èyí tó wá ń ṣe lọ́wọ́ tí wọ́n ọ̀já ń bẹ̀ òun ni president àwa al-Jama'atul Adabiyya al-Kamaliyya. Tọ́lọ̀ ní títàn ó dé bá wọn lérí rẹ̀ tó bá wá rí bá a ṣe wí a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. Ẹ̀tọ́ ọ̀sánà Nabil Karim ọ̀sánà Nabil Mustafa jama musulumi lágùnrin pé kẹsàn pé sallallahu alayhi wa sallam kẹsàn pé sallallahu alayhi wa sallam kẹsàn pé sallallahu alayhi wa sallam àwọn ọ̀yà alábà àdúgbò lọ. Bismillahir rahmanir rahim. Ya ayyatuha an-nafsul mutma'inna. أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي. Al-Qur'an ní ìlú Ìlọrin la sì wà yìí. Ní ọwọ́ òjìnà gbogbo wa ni ẹjẹ́ àpapọ̀ ní ẹjọ́. أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي. Gbogbo àlùmọ̀ Ànábì Muhammad. Sallallahu ala Muhammad. Ya ayyatuhan nafsul mutma'innah. Irji'i ila rabbiki radiyatan mardiyah. Fadkhuli fi ibadi. Ìfarabalẹ̀ f'Al-Qur'ani ni Ọlọ́run jọ dáa fún gbogbo wa. Ọ̀dà bẹ́ẹ̀ bálàpọ̀ lè jọ kan bá wọlé àápọn wọn lé ni. Fẹ́ bí àṣà wa ń lọrin ọ̀dà bẹ́ẹ̀. Irji'i ila rabbiki radiyatan mardiyatan fadkhuli fi ibadi. Ọ̀dọ̀kùnlé jannati. Ọlọ́run ìrẹ́ mi dáadáa, ìrẹ́ mi dáadáa. Irji'i ila rabbiki radiyatan mardiyah. Máa padà bọ̀ wọ́dọ̀ èmi Ọlọ́run radiyatan ẹni ayọ́nú sí. Mardiyatan fadkhuli fi ibadi. Ọ̀dọ̀kùnlé jannati. A ṣe tí wọn náà fi rí yọnú, a ṣe fún wọn náà. Allahu akbar. Gbogbo bá ń ṣe ń wí yìí ọkàlàjì yìí sámọ́ ni o kò fẹ́ bẹ́ẹ̀. Ọkà Nábì Dáúdà mọ́. Nábì Dáúdà jókòó pẹ̀lú ọlá rẹ̀ ń bẹ láàrin àwọn ọba rí àlejò kan tó dé sọ́lọ́hún yọ̀dá fáwọn ànábì Ọlọ́run kí wọ́n mọ rí súrà Zàláìlù. Ọba rí àlejò kan tó dé ó sì dún wájú rẹ̀ ó sì dákẹ́ kò sọ̀rọ̀. Nábì Dáúdà wá ní mọ́ni ant. Tani wọ́ àwọn ní ànà lẹ́dí láyà hábùl mùlúkà
èmi lẹ́ni tí èbẹ̀rù ọlá kan kí n tó wọlé rẹ̀ ọlá tàmínà òmìnira olùkùsù èèyàn wà nílé bíríkì ó fi blood proof yíká lé rẹ̀ àbó fi yíká mọ́tò rẹ̀ kọrin mi. wàá lè làbí láyà kí bá lu rí ìṣà èmi lẹ́ni tí ègbà bọ̀ tí ègbà owó ẹ̀yìn ànábì fi Dáúdà ní idan anta malakul maut. ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي ادخلي جنتي. gbogbo ọjọ́ fúnra rẹ̀ yìí anta malakul maut. ولم أستعد بعد. wá o lámàsítà ìdàbà yìí tí ìpalẹ̀ mọ́. لا إله إلا الله. yìí tí ìpalẹ̀ mọ́ ọ wá ní ìpalẹ̀ mọ́ ọ̀dà o. àìnà dárú kàfùlà ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ lé rẹ̀ yìí òun da wàhánà kọ̀rí bùkà ẹni ó súnmọ́ yìí tẹ́ onímọ̀ọ́ta gbogbo wọn ti kú tó oníṣẹ́yìn wọn wàá tó kọ́ fi palẹ̀ mọ́. àṣẹ́sí ò tó fáwa náà tá a rálàjì yìí sátàrí mọ́ pé káwa náà palẹ̀ mọ́. ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي ادخلي جنتي. ọkà wọn mọ́ ni yìí káwọn èèyàn náà mọ́ ni njọ́ ká nábì Mùsá mọ́ ọ̀tọ̀ ni tó wí. njọ́ ká nábì Ibrahim mọ́ òun náà wí kò sí bí kú ọba dé kọ́ máa bọ̀ nísìnyí kí gbogbo àwọn tiẹ̀ parẹ́ kọ́ máa rí nǹkan jẹ́ nípa. ارجعي إلى ربك راضية مرضية. ẹ dákun ọ̀rọ̀ ń kò é sẹ́ni ọdẹ sànàbí Ibrahim عليه السلام. lamátàdọ́ra Ibrahim aleyhi salam tí kú dé báyìí ó wá rí Azarailu ọyá náà nù ó ní bo ni wọ́n ti gbọ́ ainara eta khalilan yakubaduru halili bo ni wọ́n ti gbọ́ pé ààyò kan ọ̀rẹ́ kan yóò wá gba ẹ̀mí ọ̀rẹ́ rẹ̀ ọkùnrin kan náà hàn ní bọ́sẹ̀gbẹ́ kan fáwọn halọ́ọ̀wì lẹ́yìn ọlọ́run wa ránṣẹ́ sí ànábì Ibrahim pé ainara eta khalilan ìyàkìrọ̀ wòlé kọ́ àhàlílì níbo ni wọ́n náà ti rí tí ọ̀rẹ́ kan máa kọ àti lọ́ọ́ rí ọ̀rẹ́. يا أيتها النفس المطمئنة. sẹ́gbọ́n tí òun wí fún Azarailu ainara eta khalilan ìyàkìbádùrú àhàlílì níbo ni wọ́n ti gbọ́ tọ̀rẹ́ kan máa wá ọ̀rẹ́ kan ṣe gbé ọ̀bẹ lé ọ̀rẹ́ rẹ̀ lọ́rùn só ti wí bẹ́ẹ̀ náà Azarailu sì dùn òun ń wo àsìkò tẹ́lẹ̀. فأوحى الله إليه. فأوحى الله إليه. نعم. ọlọ́run wá ránṣẹ́ sóhun náà pé Ibrahim so ainara eta khalilan yakirawu lika khalili bó ni wọn náà ti rí tọrẹ kan ràn sí sọ̀rẹ́ rẹ̀ tí ọwà lòun ọwà ó ní fọkìbìdìrú ìsà nísìnyí náà ni ó gbà. يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية. ó ti dé ẹ̀yin ọmọ ó ti dé sàlájì Isanu Abbas àwọn ọ̀rẹ́ ó ti dé àwọn ẹbí ó ti dé gbogbo ẹgbẹ̀rún wà sí tẹ́nìkan kan bá ń ṣe ń bí nìsín kọ̀ọ̀rọ̀ alájì Isanu. àmọ́ ìdúkùrú màhásínà mọ̀ká ká máa sọ dáadáa téèyàn bá ṣe ní ọ̀ràn èèyàn dáadáa alájì wa Isanu Abbas àìní tí gbàmánà tí sì tẹ̀lé àwọn àfa àwọn afọdún àwọn alálùkùrán wọn làwọn jẹ́rìí sí bẹ́ẹ̀ alámọ̀ọ́nà ni wọn ẹnìkan tó ní ẹ̀rọ ọlọ́run kan à ń sọ̀rọ̀ bàbá wa àdúrà gbọ́ àwọn bẹ̀ ní jòní ẹlẹ́nìkan ní wọ́n ní sẹ́dà wọn pọ̀ àwọn wá sanwó fún wọn àwọn wá sọ pé lẹ́yìn tó wá pé àwọn ní àwọn ó ti gbowó lé Aláàjì Ìsá owó mi ò lé ó ti lé àwọn wá sọ̀rọ̀ sí wọn tí ọ̀dà wọn náà sì dákẹ́ ọwọ́ pẹ́ ni àwọn wá rí i pé àwọn wá rí rẹ́kọ̀d owó rẹ̀ ò lé àwọn wá lọ bá wọn pé
owó rẹ̀ ò lé àmọ́ lójú gbogbo èèyàn mo ti sọ ń wábi tí ń ti sọ lójú àwọn èèyàn pé mọ̀ wulẹ̀ sọ lójú àwọn èèyàn mọ́ ṣé bí wọ́n ti mọ̀ pé yìí ṣàbòsí máa lọ. ìrọ̀mọ́lẹ̀ wọ́n ń ta sahihun mutlaqun farihun. ìmọ̀lẹ̀ àtẹ̀mí àti wọ́n ìmọ̀lẹ̀ máa ṣiṣẹ́ dáadáa. Anta sahihun ń tàlàáfíà bá ń bẹ lára rẹ̀. Mutlaqun farihun tó wà pẹ̀lú ìgbádùn tó wà pẹ̀lú dẹ̀. ما دمت ويحك يا مغرور في محلي. ìwọ mọ̀jà yóò tàn ọ́ jẹ bẹ́ẹ̀ bá ṣe dáadáa àwa máa wí alájẹ eléko ẹkú náwó. àpò òní àtàwáfù tán tá ń sọ̀kalẹ̀ gẹ́rẹ́gẹ́rẹ́ báyìí ń bá rí wọn dọ́là kan tó fi wọ́ báyìí ni wọ́n kò fi. tí n bá ti ló fi wọ́ kìí ṣe ẹyọ kan mi. Yẹ́sẹ̀. ìrìnmọ́lì wọ́n ń ta sahihun mutlaqun farihun. Mo ti sẹ́ àwọn ọmọ kẹ́wù fi jẹun. Màdùn mútàwá ìhàkà ya maghurur fi mahali. Akramakumullah, àwọn bàbá níbẹ̀ ni lọ́dọ̀ tàwọn náà sà. Bí ó ṣe wí. Bàbá wa àdúrà gbà bẹ́ẹ̀ ni lọ́dọ̀ àwọn náà. Ọ̀pàdé èèyàn ó ń takisí dírẹ́fà ní ọwọ́ pàdé èèyàn ń bọ́ stop ọmọ ará àdúgbò rẹ̀ ọwọ́ agbójú sẹ́yìn kò lówó lọ́fẹ́ wọ mọ́tò. Kí ló gbójú sẹ́yìn sí? Ó wúlò ní wọn náà. Ìrìnmọ́lì wọ́n ń tọ́sọ̀ híhun mú. Aláìjáde lọ́mọ dá sí. Adùnsùn jáde ẹ̀yìn àjẹ́bẹ̀ lọ́mọ dá sí. Iman ṣe dáadáa. Anta sahihun tó bá wà lábára pa ṣe dáadáa. Mutlaqun farihun ma'dum mutawahhaka ya maghurur fi mahali. Àfáà yìí yarjul hayata sahihun rubbama kamunati lahu limaliyatu bayna az-zubdi wal 'asali. Ẹgbọ́ yìí. Yarjul hayata. Gbogbo ẹni àlàáfíà máa ń bẹ lára rẹ̀ yóò fẹ́ máa gbádùn kọ́ máa sẹ̀mí dáadáa lọ náà. Yarjul hayata sahihun rubbama kamunati lahu limaliyatu bayna az-zubdi wal 'asali. Àfáàní bayna az-zubdi wal 'asali ibi tó ti ń jẹ mídìmídì tó ń jẹ gbogbo ẹ̀. Àtàlá ló sì dé alájì sáà ti ń gbádùn fa. Gẹ́bí làbárí tá ń gbọ́ ara ń ti ń yáfa fúnra ara wa ní àmàlà mo fẹ́ jẹ wọ́n wá ń jàmọ̀ làwọn lọ́wọ́ ní ọlọ́run ní mo dé. La ilaha illallah ṣe tó kù tí wọ́n jẹ láyé nù. Ẹ̀mí mẹ́rin ní ìyẹn ẹ̀mí mẹ́rin lọ́wọ́ àkálukó gbìyànjú kókó sínú èyí tọ́ da kọ́líbùn ajrat wà kọ́líbùn aglaf wà kọ́líbùn mankus wà kọ́líbùn musaffa. Kọ́líbùn ajrat ẹ̀mí òun pèrègede ni ẹ̀mí àwọn ní ọlọ́run nù ni ẹ̀mí àwọn mùmí nínú kò ní sí kíníkíní kankan bẹ́ẹ̀ má lọ sùn látàbí tánà ilá kálí àlùbálì má lọ sùn lálẹ́ kó di ẹnìkan sẹ́mi má lọ tiẹ̀ wọ́n sá máa bá tiẹ̀ lọ kò sẹ́ni wọn èé sọ̀rọ̀ ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ wà lókè ẹ̀sìn mi. Lọ́gbàjá ń gbẹ̀mí lẹ́sẹ̀ tí wọ́n máa gbẹ́ bá rí gbẹ́dò á rí gbẹ́nu. Ayé ò ní dùn bí ọ̀bá sí gbẹ́nu. Ẹjẹ́ wọ́n máa gbẹ́. Ṣé ń diré báyìí? Kọ́líbùn Ajirat. Kọ́líbù ẹlẹ́ẹ̀kejì ní kọ́líbùn Agilaf. Ẹ̀mí àwọn kọlùbùn àgìláfù ẹ̀mí àwọn kèfèrí pálínù akọ́lùkùlùkù náà gólí fún báyìí àánà ọmọ lọ́wọ́ bí kúfùrì yìí. Agìláfù nù òun ẹ̀ ní rí ìmọ́lẹ̀ kankan lára rẹ̀ kódà kò mọ owó kò mọ ọlá kò mọ ìmọ̀ pẹ̀lú ẹlòmí ọjà àfa gbogbo lárúbáwá lọ́mọ ọmọ lárúbáwá òkùnkùn àmọ́ ẹ̀ ní rí ìmọ́lẹ̀ lójú ẹ̀. Ẹlẹ́ẹ̀kẹta kọlùbùn mankus eléyìí wọ̀ ẹ̀mí àwọn kèfèrí ni àmì munafiki. Munafiki nù àwọn ti munafiki nù. Àwọn ní nàní munafiki náà fi dárìkìlà àsìfálì ìsàlẹ̀sàlẹ̀ làwọn wọn ni máa wà. Ẹ wá rí ẹlẹ́ẹ̀kẹrin òun máa ń wà ní bí bàbá wà láàrin àwọn èèyàn rẹ̀ yóò ṣe bí èèyàn rẹ̀.
Album Musafa. wọ́n bá tún wà láàrin àwọn èèyàn bú yìí náà ó ti ní méjèèjì lára bíi khunza ni khunza kéwu tí wọ́n kọ́ wa wọ́n ní khunza ìsakọ ìsaborí ń bẹ lára ẹ̀ fọkùnrin bá dé yọ bá a ṣe bóun náà bá tún ní bùkátà obìnrin yọ bá a ṣe náà ní Qalbul Musafa ó dọwọ́ ẹnìkọ̀ọ̀kan wa bá a ṣe pé lónìí ẹ wo bá a ṣe pọ̀ níwọ̀n kankan jọ́ta lọ pé Alhaji Nuhu Abbas mo ní jọ wọ́n ti kọ́lé yẹ lómi ò dé yàyí rí. Ó ṣe nínú ọ̀nà bàbá. Hey, Alhaji Isa Salais, Alhaji Isa Salais èyí ń lẹ́sẹ̀ wa mọ̀ pé béèyàn bá wá ṣe dáadáa kò ní jẹ́ pípé gbẹ̀yìn wọ́n wàá tún pé ti àwọn ọmọ yìí ètí ìrọ́nà lọ gidi o ọ̀kan bẹ tá a mọ̀ pé tó wà ní NYC sọ́wọ́n bí Abdul Latif ọlọ́run ó jẹ́ rọ́wọ́ mú gbogbo wọn náà dákun gbogbo wọn kìí ṣe gbàǹgbà sàárà fún wọn àmọ́ àwọn àyè tí bàbá wọn dìhun ẹ bá fà wọ́n sí kọmítì alálùkùránì kọ́wọ́ bàbá wọn mọ́ gbogbo ibi tẹ́ bá mọ̀ pé bàbá yín rìn sínú Abbas ọ̀dọ̀ mi ni wọ́n fi sí Nuhun Muhammad Nuhu Abbas ni wọ́n sọ òun náà ló ń padà wá bí ó ṣẹ̀ṣẹ̀ bí wọn ni òun náà lọ wá bí Sanu Abbas Abdul Latif náà tó bí wọn lánàá kò ṣe nǹkan kan gbogbo yín náà máa múra kẹ́ ẹ máa yọjú sílé kéwú ààyè ni ìsìnkún tó ń sọ àdá ẹni àdọ́rọ̀ yàkú mọ́kẹ́ ọmọ àdọ́rọ̀ yàkú balimọ́t ẹ má jìnnà síbi tí Ọlọ́run ti ní bàbá tó bí yín ó soríire alẹ́ àdàbí yàtọ̀ kàmàlìyà akí àwọn alájà àgbà wọn kú rọ́jú akí gbogbo ẹbí ẹ kú rọ́jú alájì wa mánà very sure náà lẹ́fìdé alájì wa ẹlẹ́kù abọ́ iná lẹ́fìdé nítorí bí wọ́n ṣe rí Ọlọ́run wọn jọ jàre kò ní jọjọ́ kú tiwa náà sún métílé bó ti wá léwu kọ́ dáa tó Ọlọ́run kò ní já sàbámà Ìlọrin à ń ṣèdánwò lọ́wọ́ Ọlọ́run jẹ́ àpáàsì ẹ̀ ṣe ámífa à ń ṣèdánwò lọ́wọ́ Ọlọ́run jẹ́ àpáàsì subhana rabbika.